ẹ má jẹ́ kí wọ́n lù yín ní jìbìtì. Ilé ẹ̀kọ́ gíga OAU kò ṣètò ìgbanisíṣẹ́ kankan. Àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ náà ló sọ bẹ́ẹ̀. Àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ gíga Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó kalẹ̀ sí ìlú Ilé-Ifẹ̀ ti tako ọ̀rọ̀ tó ń lọ ní ìgboro ayé wípé àwọn ń ṣe ètò láti gba àwọn òṣìṣẹ́ ní fásitì ọ̀hún. Wọ́n ní irọ́ tó jìnnà sí òótọ́ ni ọ̀rọ̀ náà, wípé kí àwọn ènìyàn kí wọ́n kọtí ọ̀gbọ́n yìí sí, wípé àwọn ò ṣètò ìgbanisíṣẹ́ kankan. Ọ̀rọ̀ yìí ló di mímọ̀ nípasẹ̀ àkòrí kan tí wọ́n gbé jáde wípé ẹ ṣọ́ra fún àwọn oníjìbìtì. Ilé ẹ̀kọ́ gíga OAU kò ṣètò ìgbanisíṣẹ́ kankan. Ẹni tó fi àkòrí yìí àti ọ̀rọ̀ yìí léde tó fi di mímọ̀ fún àwọn aṣojú kọ̀ròyìn wa ní agbẹnusọ fún ilé ẹ̀kọ́ gíga OAU ìyẹn Abíọ́dún Ọlánrewájú. Ó sì fi ọ̀rọ̀ yìí léde ní òní ọjọ́ Àìkú. Gẹ́gẹ́ bí ohun tí Abíọ́dún Ọlánrewájú sọ, ó ní arákùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Dr. Williams Abbas, òun ni wọ́n ló ń ṣe ètò ìgbanisíṣẹ́ òfegè ọ̀hún, tó sì ń ṣèlérí fún àwọn ènìyàn wípé òun yóò ràn wọ́n lọ́wọ́ láti jẹ́ kí wọ́n di òṣìṣẹ́ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Yunifásitì. Nínú ọ̀rọ̀ rẹ̀, ó sọ wípé irọ́ tó jìnnà sóòótọ́ ni, àti wípé ọ̀nà láti lu àwọn ènìyàn ní jìbìtì owó àti dúkìá òun ni ọkùnrin ọ̀hún ń ṣán. Abíọ́dún Ọlánrewájú tẹ̀síwájú wípé ilé ẹ̀kọ́ gíga Ọbáfẹ́mi Yunifásitì kò mọ ẹnìkan rí tó ń jẹ́ Dr. Williams Abbas. Ó ní bẹ́ẹ̀ ni àwọn ò ní àjọṣepọ̀ kankan. Wọ́n ní Dr. Williams Abbas yìí òun ló fẹ́ lu àwọn ènìyàn ní jìbìtì pẹ̀lú ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ 08021294368. Ó tẹ̀síwájú wípé tí àwọn bá fẹ́ gba àwọn ènìyàn ṣiṣẹ́, àwọn ò ní ṣe ètò ìpolongo lórí fọ́nrán ayélujára ìyẹn social media, wípé àwọn ó gbé ètò ìpolongo tàbí gbígbanisíṣẹ́ sí orí àwọn ìwé ìròyìn tí àwọn ènìyàn ń kà lójoojúmọ́, tí àwọn ó sì fi sí orí ìtàkùn ìkànsíra ẹni títí ojú òpó Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Ṣùgbọ́n báwo ni àwọn ó ṣe gba àyàn ṣiṣẹ́ lórí ẹ̀rọ ayélujára kí àwọn ènìyàn kí wọ́n ó jìnnà sí irú ìgbanisíṣẹ́ báyìí, àti wípé ọgbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ yìí láti lu àwọn ènìyàn ní jìbìtì òun ni ọkùnrin ọ̀hún ṣán. Abíọ́dún Ọlánrewájú tó jẹ́ agbẹnusọ sí ilé ẹ̀kọ́ gíga Ọbáfẹ́mi Awólọ́wọ̀, ó wá ń rọ gbogbo àwọn ènìyàn ní orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n ó kọtí ọ̀gbọ́n yìí sírú ìkéde àti gbanisíṣẹ́ òfegè ọ̀hún, kí wọ́n má dá wọn lóhùn o. Ọ̀nà àti lu àwọn ènìyàn ní jìbìtì ni.